mo lè búra sí i ọkọ mi kì í yànlè. Lizzy Anjọrin ló sọ bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń jiyàn pé kò sẹ́ni tó ṣe é gbẹ̀rí ẹ̀jẹ́ láàrin ọkùnrin àti obìnrin tó bá dọ̀rọ̀ àlè yíyàn, tí wọ́n máa ń sọ pé ẹni ilẹ̀ mọ́ bá ní bàràó. síbẹ̀ gbajúgbajà òṣèrébìnrin onítìátà ilẹ̀ wa kan Elizabeth Aishat Anjọrin Lawal, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Lizzy Anjọrin, ti ní bíi tọkọ òun kọ́ o. ó ní Lateef Lawal tó jẹ́ adé orí òun yàtọ̀ láàrin àwọn ọkùnrin. gbogbo ẹnu lòun sì lè fi sọ pé ọmọlúàbí èèyàn ni, kì í yànlè, kì í sì í ṣe lójú kò mú ò lọ. torí látìgbà tóun àti ẹ̀ ti fẹ́ra, ọkùnrin náà kò tí ì ṣe ẹlòmíì láṣọ wò yàtọ̀ sóun tóun jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ̀. ṣé ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létè? orí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ ni Lizzy ti sọ̀rọ̀ yìí fáwọn olólùfẹ́ ẹ̀ tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. arẹwà òṣèré náà ya fídíò ibi tó ti sọ̀rọ̀ ọ̀hún, ó sì gbé sórí ìkànnì rẹ̀. ó ní kò sí nǹkan tóun ò lè fi búra nítorí ẹni tó ṣe é fọkàn tẹ̀ lọ́kọ òun. bẹ́ẹ̀ lòun ò fìgbà kan fura sí i tàbí bá a jà lórí ọ̀rọ̀ olóbìnrin dé rí, torí òun mọ ẹni tóun bá nájà dáadáa. ó sọ síwájú sí i pé lóòótọ́ kò sí adára má kù síbì kan o, torí a kì í mọ̀ ọ́n rìn kí orí má mì. ṣùgbọ́n ohun tó dá òun lójú ni pé Lawal tóun ò lè máa fojú òun gbolẹ̀ kiri nípa títẹ̀lé obìnrin míì. ó ní ọkọ mi kì í ṣe oníranú ọkùnrin, ọmọlúàbí èèyàn gbáà ni. lóòótọ́ ó lè ní ìwà tiẹ̀ náà lọ́wọ́ o, torí kò sẹ́ni tó pé tán. ọkọ mi lágídí, ó sì níwà tinú mi ni màá ṣe, ṣùgbọ́n kò lè máa dójú tì mí káàkiri nípa gbígbé obìnrin míì jáde lẹ́yìn mi tàbí kó lọ yan àlè. kò sí nǹkan tí mi ò lè fi búra. mo lè fi ògún ẹ̀gbárí pé látìgbà tá a ti ṣègbéyàwó, ọkọ mi ò fọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu, bẹ́ẹ̀ ni kò ṣí obìnrin míì láṣọ wò, gẹ́gẹ́ bó ṣe wí. èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí Lizzy Anjọrin yóò máa gbè sẹ́yìn ọkọ ẹ̀ níta gbangba, pàápàá lórí ẹ̀rọ ayélujára. tẹ́ ò bá gbàgbé, lọ́dún 2020 nígbà tí awuyewuye kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọkọ ọlọ́kọ ni Lizzy gbé bọ abẹ́, níṣe ló tutọ́ sókè tó fojú gbà á nígbà yẹn. ó lọ́kọ òun kì í ṣe oníyàwó méjì àti pé kì í ṣe irú ẹ̀dá tọ́lọ́run dá a nìyẹn. ọkọ mi ò lẹ́mìí wàhálà, kò tiẹ̀ lọ́kàn ìyàwó méjì dépò 6 tí wọ́n ń sọ yẹn. ṣé ẹ mọ̀ pé gbajúmọ̀ ni mí? gẹ́gẹ́ bí gbajúmọ̀ èèyàn tí mo jẹ́, àwòkọ́ṣe rere ni mo gbọ́dọ̀ jẹ́, torí ẹ̀ ni mo ṣe máa ń ṣọ́ra, jẹ́jẹ́ mi ni mò ń lọ. nínú oṣù keje ọdún 2020 ọ̀hún ni tọkọtaya náà ṣègbéyàwó bòńkẹ́lẹ́. oṣù karùn-ún ọdún 2021 tó lọ yìí lọ́lọ́run fi ọmọ tuntun làǹtìlanti ta wọ́n lọ́rẹ. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.